Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Nǹkan márùn-ún látàn, nǹkan márùn-ún ni ó kù. Ìfẹ́ nǹkan márùn-ún ni ò ní sí mọ́, ìfẹ́ márùn-ún ni ó kù. Òjíṣẹ́ láwí bẹ́ẹ̀ kó tó lọ pé ìgbà kan ṣì ń bọ̀. Ayọ̀ máa lépa nǹkan márùn-ún gbàgbé márùn-ún tó jẹ́ kókó. Ọ̀rọ̀ sọ sílẹ̀ ànábì Muhammad sọ̀sọ̀ tá a kà ká tán ni. Queen of music Alájà Mira Tamina Abubakar Àjàó bí rere. Ó tún délé kọ̀tún pẹ̀lú àkọ́kọ́ ló kọ́ ní ọ̀rọ̀ pọ̀tọ́ yín bàbá ilẹ̀ kéde. Nǹkan márùn-ún lakọ́lé rẹ́kọ̀dù tuntun yìí o. Ó gé ayáta yàtọ̀. Nǹkan márùn-ún tánàbí sọ pé ó máa tán. Àti nǹkan márùn-ún tánàbí sọ pé yóò ṣẹ́kù. Ó yábà yóò bí rere kí ni nǹkan àkọ́kọ́. Kí ló àkọ́kọ́ nínú márùn-ún tí ànábì sọ sílẹ̀? Gbogbo ayé pátá ṣe bí ẹ̀ ń fẹ́ mi fọ́kàn bá mi lọ. Ẹ̀yin ọmọ kéwú ẹ kọjú mọ́ tìrà ẹ má dé kó lè yeyeke. Àwálùwà ohun àkọ́kọ́ tànábì wí ni pé yorí bùrìdù níyà ọmọ ẹ̀dá ó máa wáyé. Ẹ̀dá máa fẹ́ràn ilé ayé torí ìgbádùn ayé lásán. Wàyà sọ́nà àìrà gbàgbé ọjọ́ ìkẹyìn. Ọjọ́ tọ́lọ́run ó san wá lẹ́san gbogbo ohun tí àgbáyé ṣe. Òjíṣẹ́ láwí bẹ́ẹ̀ kó tó lọ pé ìgbà kan ṣì ń bọ̀. Tá ó máa fẹ́ràn nǹkan márùn-ún gbàgbé márùn-ún tó jẹ́ kókó. Ẹlẹ́ẹ̀kejì dà. Yuhibuli mala òun lohun tó ṣì kejì. Ìfẹ́ owó lohun ẹlẹ́ẹ̀kejì tànábì wí sílẹ̀. Ayọ̀ máa sáré owó sáré ọlá torí kan lè ráyé ṣe. Wọn ò ní kóhunkóhun láti ṣe láti wá owó rí. Wàyà záùnà lè záàbù wọn ò gbàgbé ìṣirò. Ìfẹ́ owó ò ní jẹ́ wọn rántí ọjọ́ tọ́lọ́run ó béèrè. Ọ̀nà tí wọ́n gbà kówó ọ̀hún jọ àtọ̀nà tán gbà fi ná. Ó yẹ jágbó ẹlẹ́ẹ̀kẹta. Kí wọ́n ṣe kà ló gẹ́rẹ́ tí mò ń tú ṣóyè ṣe ń bá mi lọ. Yuhibuli màlúkọ̀ òun ló ṣì kẹta. A ó máa pààyà nǹkan lásán tọ́lọ́run dá sáyé. Bí ká máa bẹ̀rù èèyàn lásán èèyàn bíi titi wa. A ó máa bẹ̀rù agbára èèyàn kó lè máa ṣe wá níbi. Wàyà sáúnà lè hálì kò gbàgbé Ọlọ́run tó dá wa. Ọba ńlá tó ṣẹ̀dá ohun àmúṣagbára yé pátá. Alágbára pẹ̀lú agbára ẹ̀ Ọlọ́run ló ṣẹ̀dá wọn. Mi ò ní bẹ̀rù ohun tó Ọlọ́run dá ju Ọlọ́run ọba lọ. Ẹ wọ oṣù kú méjì ẹ ò lè gbọ́ tán báyìí. Àfikẹ́rẹ́ ọdún sídìí àti bí sídìí nǹkan márùn-ún tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí o. Ẹ bá gbọ́ tẹ́ ẹ wò ẹ gbàgbé nǹkan kì í síbẹ̀. Ẹ tún gbọ́ eléyìí lórí ọwọ́ fast tempo. Òbí rere ó yá. Òde o, ọ̀jọ̀gbọ́n lórí tún ti dé o, tàkọ̀tún èdè o. Alájà Aminatu òde, tẹ́tí mọ̀ náà ni. Alájà Aminatu òde, tẹ́tí mọ̀ náà ni. Lákọrin má pọ̀ tàná nínú olórin. Mo pọ́pọ́pọ̀ tún kó ipò ó sì kún kẹ́kẹ́. Torí tàlùjọ tí ó làbà wọ oyè tún wá gbọ́. Ọgbọ́n tó kún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ni fẹ́ kọ́gbọ́n. Àní ọgbọ́n tó pọ̀ ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ni fẹ́ kọ́gbọ́n. Àlùjọ rẹpẹtẹ ń bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ fẹ́ ni tó fẹ́ jó. Ẹ tún gbọ́ kan sí. Bóyá o, Amina ti dùn wọ́n o, òde ti dùn wọ́n lọ. Wọ́n lé wọn ò bá ẹṣin wájú ti gbàfẹ́. Àṣírí èdè mi, wọ́n wá wọn ò rí. Màmá fi hàn wọ́n, má fi hàn tàbí láéláé. Ẹ wọ ọdún sídìí àti bí sídìí rẹ́kọ̀dì tún òbí rere. Sápàkọ́lé ní nǹkan márùn-ún. Ó ti jáde kó wararọ kó sóra kí wìtìwìtì ló ń ta lórí igbá. Marketed and distributed by Excel Films and Records International. Shop 1 Owode Police Station ọ̀fà. Excel tó wà ní Taki roundabout. Along Ṣẹ́gun ní road Ògbómọ̀ṣọ́. Tàbádójú kojú ní ọlọ́dà ní Taki. Tóbi mẹ́lẹ̀ tó wà ní Ọkọ̀ọ́rẹ́ junction Òmùaran nípínlẹ̀ Kwara. Telephone 008-135-3988. Báyẹ̀ tún lè máa rí gbogbo orin àti múfì tó jáde níléeṣẹ́ Excel Films and Records International rà ní. Shop EU 18 and 16. Àmì Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Gbogbo rẹ́kọ̀dù olórin àti sinimá tó ń jáde níléeṣẹ́ Excel. Láàmú ariwo báyìí lórí YouTube wa. Excel TV. Ẹ kílíkì lórí ẹ̀kẹ́ ríran wò. Ọdún sídìí àti bí sídìí ẹlẹ́yìí. Nǹkan márùn-ún la kọ́lé ẹ̀. Rẹ́kọ̀dì tún òbí rere ni. Ó kọjá fẹnuròyìn lẹ́kẹ̀kẹ̀lẹ́kẹ̀ka. Ó ti jáde ẹ̀ tètè lọ́ra ti yàn. Ojú tó pa wo làmì náà, ẹjọ́ jàgẹ́ béèrè ẹ̀ wò. Tábà ti pòpọ̀ wọn ti gbọ́, ó má jáde wọn ti mú ẹyin fẹ́fẹ́ wà á dúpẹ́. Asọ́mùlí asọ́mùlí. Walolezi adisibi. T-Rain on the mix. Asọ́mùlí asọ́mùlí. Walolezi adisibi. Ọlọ́run ló wí pé èmi lè
sì ni ó san ilẹ̀ san. èmi lè ń gbàwẹ̀ yìí fún. èmi sì ni ó san ilẹ̀ san. ni mo ṣe ní ẹgbàwẹ̀ yìí kó pé. ó ti rí ẹ ló sọ pé. ẹgbàwẹ̀ yìí kó mọ̀ káfíìsì lọ́wọ́ àlà kálẹ̀ bá ní ládàá. Ramadan, Ramadan. Ramadan, Mayaba Bikaya الماء وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. الشمس والبدر ìwọ́nà ọlọ́mọka. من آيات قدرته والبر والبحر فيض من عطاياه الطير شبأه والواش مجده والموج كبره والهوت ناجاه والنمل تحت الصخور سم قدسه والنهل يأتف حمدا في خلاياه والناس يأسونه جهرا فيسترهم والعبد ينسى وربي ليس ينساه والعبد ينسى وربي ليس ينساه سنشيخ صرت نورا تضيء كل الأنام مفسر صرت بدرا تخرجنا من ظلام سنشيخ أنت رب ترب كل اللهام حتى يكون كريما موتي ربي السلام سنشيخ أنت تعود تكيدنا من سهامي مفسر أنت موزن للخلق عند الأوام شأستنا بالعلوم قويتنا للأمام سولت كل صحوبة بحكمة والإفهام أصلنا يا إلهي آياته دون رامي ثم صلاة دواما للمصطفى بسلام سنشيخ تدي مالك أمي في أفهم بغاوة سنشيخ تدي مالك أمي في أفهم بغاوة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد آمين. وعلى آله وصحابه وسلم. آمين. الحمد لله رب العالمين الحمد لله رب الرحمن العالمين. الرحيم مالك يوم الدين. mo kí bàbá wa ìmáàmù àgbà nílùú Ìkòròdú lápapọ̀ ní gbogbo tá a wà ń bí àwọn ìmáàmù council of imams ní Ìkòròdú àwọn mufasiruna ní Ìkòròdú àwọn mukadamuna ní Ìkòròdú àwọn muallimuna ní Ìkòròdú ọdọdọ àwọn ìmáàmù ọ̀rọ̀ tìbí dọ́dọ̀ àwọn ìmáàmù ọlọ́gbọ̀n ẹjọ́ àwọn ìmáàmù alásámúnù ní bẹ́ẹ̀ Ramadan abátà wọn tún sọ sẹ́lẹ̀ ọ̀dẹ̀ míì gbogbo àwọn ìmáàmù bẹ́ẹ̀ ká wọn náà. Masha Allah. mo wá darí kíkì yẹn wá sọ́dọ̀ national mission àwọn SAFC àti gbogbo àwọn àfáà tí wọ́n jọ ń tukọ̀ náà Alhaji Abdulhakeem Arówó Kọlà
ọlọ́run san yín lẹ́san dáadáa. àmín. pírẹsidẹ́ǹtì mo kì í púpọ̀ látàbẹ́kúta lòun ti ń látàyè tòrò lọ́hùn ní ti ń rán mi létí dọ́dọ̀ fáìsì àti gbogbo tí ń jẹ́ executive members ẹ̀yin àmírù ẹ̀yin àmírà gbogbo yẹ̀yìn bẹ́ẹ̀ mo kì í yín o lábẹ́ pé ọjọ́ ti lọ púpọ̀ ajaru kayatu gawat àti omuniyas àti ológo tọ àwọn tó ní kàn lónìí àtàwọn tó rí o kàn lónìí àtàwọn tó ní ọ̀padà kàn àtàwọn táyì sẹ́lábà nínú ìtòrí òní kàn lónìí gbogbo yín náà mo kí ọlọ́run lè kún àlùbáríkà yín o. àmín. ẹ jẹ́ ń kí bàbá náà kí n tó kí ọmọ gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń bẹ́ ń jòkó láti alájí ọlọ́mọdá gbogbo ẹ̀yin olówó àtẹ̀yìn tí mo mú kọ yín gbogbo yẹ yín tẹ lójú òní ti Islam àwọn olórin ẹ̀sìn àtàwọn aláàfáà ẹ̀ láàní rárí ẹ̀ ní rárí láyé àtàríkìyà. àmín àmín. mi ní sọjọ́ bá ń lọ. Masha ẹ̀ ń Allah. kọ lẹ́tà sọ́lọ́hún lára wa ni gbogbo àtẹ́ bá gbèsè ẹ̀ ní fìbànújẹ́ gbà á. àmín. bàbá wa bàbá ń Bariga Hafizahullah. Sheikh Murtada Adio bàbá nílé ńlá bàbá ń Bariga ẹ̀ ṣiṣẹ́ wù fún ọ torí ọlọ́run. ṣéwù. ó di méjì. ṣéwù. ó di méjì. ṣéwù. ọlọ́run kọ́ wọlá bí wọ́n ti wí hun àfa àgbàṣẹ́ wà límìlà máa lò bẹ́ẹ̀ fún ni àwọn wọn ní. àti gbogbo àwọn tá a bá gba láwà ní lọ́dọ̀ wọn Masha Allah. ọmọ ọba lẹ́yìn náà nílọrin ọmọ àfa límì lẹ́yìn náà Allahu Akbar. kẹbíirọ. bàbá ń Bariga gbogbo èyí tí ń ṣẹlẹ̀ sáwà níyà yìí lọ́dọ̀ yìí tí àwa ń rí yìí àṣírí yìí ní kọ̀kọ̀ lọ́lọ́run tú ní gbangba Allah akbar. gbogbo ẹni tí ọ̀bọ̀n ọ̀bẹ ti rí ń kọ̀rọ̀ kọ́sá gbogbo àwọn tó súnmọ́ yín ẹ̀rí báyìí afọ àwa arẹ́rìn-gbadé àbí kílẹ̀ pé akéwùgbadé kéwùgbadé. àti ìgbẹ́ ti jẹ́ àkọ́ asunkúnlẹ̀ kan o mo rántí pé ìlú kan bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ẹ̀yẹ ń sunkún ní jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dẹ̀yẹ ń kọrin tọ́mọ́ àdàlà afọ àwa akéwùgbadé baba nílé la àfibọ́lọ̀ ti tó tẹ́nìkan lè júwe ọlọ́run àfibí ọlọ́run ọba tó tóbi tó kọjá rírí ojú ọlọ́run tó tóbi fá tọ́wọ́ ní wàlámù yakun lahu kufuwan ahad. Masha Allah. ọkọ̀ ìjọba tá a fi wé nìkan pé mo pàdé ẹnìkan ní kúròbí lánàá àfibí ọlọ́run lórí ẹni ó rí bí ọlọ́run àbí tó dàbí ọlọ́run kò sí rí kó àfibí ọlọ́run mọ́ kó lára yín gbà kan. àmín. ẹ sì wá sàmì bí gbàtẹ́ ìgbádùn báyìí tó rọ lọ́hùn. àmín. baba ń Bariga ọlọ́run má hàn yín lé mà àmín. ọlọ́run má tẹ́ mà tì yín àmín. kì í wá sẹ́yìn nìkan o àti tó bá sàmì tí n bá gbọ́ níyìn. àmín. la hawla wala quwwata illa billahil aliyyil azim. afawa Alhaji Abdulaziz Sauti Arewa baba ńlẹ́la yóò mọ ìyá baba lẹ́nu pé Sauti sì pé Sanusi wùlọ kàn yín sì ń bọ̀ ó sì ń bọ̀ wá ó sì dé ẹ̀yin lẹ kó sí la nínú àwẹ̀ ẹ̀yin lẹ ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ ni. ọ jọ mí lójú wọn mọ ti ń sàn ni a máa ń ta ìsán ni o. Wallahi. ọmọ yín kan ní December mo sì ń yàwó bẹ́ẹ̀ ni ọmọ bíbí inú yín gangan lágbára ọlọ́run. èyí sì pé mo jẹ gbé sàrà mi kọjá mọ́sáàsì bẹ́ẹ̀ ni èèyàn ṣe bó ti máa ní. mo ní nọ́mbà yìí lọ́wọ́ n ò pé àbí tálíkọ̀ ọlọ́run alimajiri gidi alùmájìrì, oríjìnà bẹ́ẹ̀ ni ìyàtọ̀ ká àmọ́ wà bẹ́ẹ̀ ni. alimajiri bá kwanu ni akọ́yẹ alimajiri da kwanu alùmájìrì dẹ̀ sàǹdà da alimagiri da sanda mẹ́ta náà ni. alimagiri bá kwanu àwọn ìbá kwano ni. n ò pé lábàdìjọ́ àdí ọ̀sánjọ́ alábísí amẹ́lẹ̀wé jọ́nà ni ẹ má sì rí bọ́ọ̀rọ̀ yìí ariwo sì sọ wa kí ló dé kí ló ṣẹlẹ̀. mo sì jẹ́ kan náà àwọn security community ìmínà alága ọjà gbọ́dọ̀ sàlẹ̀ kókò sóònù bẹ́ẹ̀ ni. ẹ ọmọ bá gúdù yìí já tọ wọ́n bá yẹ pé ká máa bẹ̀rẹ̀ wa lérí lọ ní ọba kàníyà yìí ọ̀ya bisimilá ó ti yá náà nù. àtúgbò sáǹsì ẹran yìí n ò pé gómìnà àbí
ẹ̀ta náà máa bàtí lé ọmọ àárọ̀ lọ́ba yọ̀dé tá à ń pè ọ́ tí mo kọ́ wínú ọlẹ́ pè mí ànánà mo gbọ́ látọ̀dọ̀ ìjọba jálàbí alẹ́kọ́ sí mi bàbá ó sì máa yàwó lọ́la ó ní kọ́ra sọ́fọ́n náà pé ń bọ̀ mo kẹ́ràn kò sí wá lásán ó nso tún ọkùnrin ọba bọ̀ rẹ̀ dákun ìyá tá a pè jọ́gà yẹn ọkùnrin náà lọ́ba kọrin ọwọ́ akọrin náà ọ̀làgbà púpọ̀ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. ẹni tí ń wò pé tó sì wáyé tó túra ká báyìí. kí ló ní bẹ́ẹ̀ wá pè mí kó n fẹ́ rí mi nígbà yóò tán a bọ̀ ọ̀rọ̀ jẹ́ ànàkùn la ẹ̀rọ bí èrò lẹ̀ máa gbà mú da ní wò lọ́dọ̀ tiẹ̀. ìwọ́n tí ń wò fowó pè tọ́ wá lówó lóòótọ́ àmọ́ bíi tiẹ̀ kọ́. mo tún kó lójú agbo owó sì ń tì mí lójú pé sanwó yìí ni wọ́n nẹ́ sàwùtí wọn yà fi mọ́ eléré mọ́ ya ọrùn mọ́ lápò ẹnìkan kan mọ́ tí mo fi bẹ́ẹ̀. kèédé àbáwọn kan tó ọtí ìgbéraga ti báyé wọn jẹ́. La ilaha illallah. Wow. Wow. dá fáwọn kan tó wọ̀. tó èyí tí àwa náà wá yìí ìfádàtí kàmí ń kà wá yìí lẹ́yìn kan. Akramakumul karim. kọ́dà bá a bá ṣe wá sí níyà yìí wàláyé ọ̀rọ̀ ògùn mi. èbá àti wá ẹnu òsì hún wa. àní kí sẹ́sà ò jísà lè ké mọ wá. gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń dùn kọ́dà kẹ́ ẹ máa gba gbogbo àsìkò lọ ṣé mo sá wà á. àti wá. Alhamdulillah. ẹnu wíwá òun náà ní bẹ́lẹ́ mi mi kékeré sáré bi wá. àsanjọ́ bọ̀ díẹ̀díẹ̀ náà nù. ọlọ́run ọba tó ṣe ẹ bẹ́ẹ̀ ẹ wá sí lónìí o wá sí báwo. ó níjọ́ tí ọ̀rọ̀ máa gbé yàn ọ̀rọ̀ gbé wa lónìí rárá. kì í sòní. lónìí kọ́. Sàwùtí a sọ ń gbà mí. ẹ dákun gbogbo jàmá tó rọ ọlọ́run ǹdẹ dúró wọ nìkan wọ nìkan bàbá ẹ dákun ẹ̀yọ̀ ǹdàkùn ǹdẹ dúró ìwọ nìkan ìwọ ǹdẹ dúró nìkan dé dúró. ẹ dákun jàmá fati àtà kéyì ǹjẹ́ mo wá sí nánu àyà kan pẹ̀lú bisimilahi rahman rahim a sì máa fọwọ́ rẹ̀ bọ́jú ká tó mú mi bẹ́ẹ̀ni kò sí ntọ́lọ̀ ń wò lé se kò sí. kò sí ntí ò lé se fa'alu lima yurid. bọ́bá wa se ntó wù tán baba yọ wà tó ní láyùsì alu àmà yẹ fọ alu ẹnìkan gbèrèwúlérè pé ẹnìkan gbọ́dọ̀ kwérì ń kóhun ṣẹṣẹ yìí kò sí ntí ò lé se Allahu akbar kò sí ntọ́lọ̀ ń wò lé se lọ́rọ̀ rẹ̀ fi gba kéèyàn bẹ̀ẹ́. Masha Allah. ẹ dákun ìkàtẹ́ ẹ bá fẹ́ sàtá ìyá tu tọ̀tún ẹ má nà káàrin o. ẹ má nà káàrin o ká gàgà ara nu ni. bẹ́ẹ̀ni ẹ kọ́dà àwárí àrídájú rẹ̀ bàbá bẹ́ẹ̀ni. ẹni ẹ bá nà káàrin sí kéde kọ́lọ̀ wọn nígbàdúrà rẹ̀ àmọ́jọ́ náà kọ́ ọdẹ yóò gójì ọjọ́ àti márùn after 45 days. bọ́lọ̀ ń bá ní bẹ láyé tí ò tí ì kú. kì í ṣe jọ náà àmọ́ ẹni ẹ bá nà káàtá ìyá tu sí ẹ ní ti kakọ̀ tọ́lọ̀ wọn pé ntọ́ lòun fẹ́ àti ntẹ́ fẹ́ òun náà ó ti rí bẹ́ẹ̀. Allah. kí ló dórí báwọn kì í sọ nílẹ̀ gbọ́yùn. oníkọ́. Masha Allah. Alhaji Abdulaziz Sauti Arewa bọ́ọ̀ bá lo maximum ẹ̀mí kọ́lọ̀ wọn yọ̀ọ̀da minimum. èwo ni mínímọ̀mù. afa tó ga. bàbá àrùnsẹ́ lọ́wọ́ bá yín. Àmín. ko baba sẹ́yìn yọ̀ọ̀da bí ọba lo maximum kó lo minimum èwo ni mínímọ̀mù. kó lo nǹkan bí 450 years. ọwọ́ ara mọ́tò kan gbà náà kọ́kọ́ láàárọ̀ láwa sí. ta ló ṣe ha ẹ pọ̀ bọ́ lọ́wọ́ àbí. bọ́ bá ṣe tán ọmọ lọ́ntì ẹ̀. sọ pa ni. tani ó ṣe ìyàwó lọ́ntì retí ẹ̀. Akramakumul karim. gbogbo tí ma kú fún yàn Alhaji Abdulaziz Sauti táyé fi pé yóò sí mọ́ ọlọ́mọdé nǹkan náà kú fún yàn. Àmín. kọ́dà èyí tí ń wí yìí náà nífi káwọn àfa. ó tó. bọ́n àfa tá a ma kí tọrọjọ́ ti lọ. lábàásì máa lọ bí ọba kan. agége làwọn yìí ti lè sinú. lágbára Ọlọ́run. Allahu akibaru. Inshallah. ẹ wá bá náwó síbẹ̀ pé bisimilahi rahman rahim. Bismillahir rahmanir rahim. Al-Fatiha. Àmín bisimilahi rahman rahim. Àmín bisimilahi rahman rahim. Alhamdulillahi rabbil alamin. Àmín bisimilahi rahman rahim. Ar-Rahmanir Rahim. Àmín bisimilahi rahman rahim. Maliki yawmiddin. Àmín bisimilahi rahman rahim. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Àmín bisimilahi rahman rahim. Ihdina siratal mustaqim. Àmín bisimilahi rahman rahim. Siratal ladina an'amta alayhim. Àmín bisimilahi rahman rahim. Ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Ọwọ́ ni hutuba àwọn olú kọ́ ma wá wẹ́rẹ́wẹ́rẹ́ hutuba rẹ̀ nù. Mama jẹ kọ́ ayé ọ̀tẹ̀ ọ̀rọ̀ àbí ọlọ́run. àmín Ọlọ́run. Àmín. Ayé ló mú orúkọ lọ́ọ̀lẹ̀ ọlọ́kà. Ayé ló mú àgùntàn lọ́ọ̀lẹ̀ ọlọ́kà.
níbi wọ́n ti pa màálù nílé dúníyàn ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ Arẹwà. Mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi Ọlọ́run. Mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi Ọlọ́run. Ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà. Ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà. Níbi wọ́n ti pa màálù onílé dúníyàn. Ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn. Ànábì Muhammad mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi Ọlọ́run. Ojúlówó ọmọ Sáútì Arẹwà ojúlówó ọmọ Sáútì Arẹwà mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ hàn nítorí tànàbí mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ Rabi Ọlọ́run. Mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi ojúlówó ọmọ. mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi Ọlọ́run. Torí pé ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà. níbi wọ́n ti pa màálù onílé dúníyàn. Ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀. mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad mama jẹ́ kó wá bàbá. jẹ́mi ogun ra bàná ọlọ́run jẹ́mi ogun ra bàná. gbogbo ayé ló ń gbádùn ẹ Sáútì Arẹwà gbogbo ayé ló ń gbádùn ẹ Sáútì Arẹwà àtàwọn àfà àtolówó àtọlọ́lá pẹ̀lú mẹ̀kúnnù kálukú olóròyìn Sáútì Arẹwà níbi káforí gbẹ́ sìgá kò mọ̀ sí níbi káforí gbẹ́ sìgá kò sì rọ ẹ méjì níbi káforí tẹ̀síṣe kò sì rọ ẹ méjì mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad jẹ́mi rẹ̀ ogun ra bàná. Ayé mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi Ọlọ́run. Mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi Ọlọ́run. Sauti ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà níbi wọ́n ti pa màálù nílé dúníyàn ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀. Sauti káyé tó ṣe ọ̀nìkàró kà fún kọjẹ káyé tó ṣe ọ̀nìkàró kà fún kọjẹ. dákúnró kà fún kàjẹ kọjẹ ìkà mọ́ka kákúnró kà fún kàjẹ kọjẹ ìkà mọ́ka káyé tó ṣe ọ̀nìkàró kà fún kọjẹ kó wá ayé ọ̀tẹ̀ hàn. Rabi Ọlọ́run mama jẹ́ kó wá ayé ọ̀tẹ̀ ọ̀ Rabi Ọlọ́run. Torí pé ayé ló mú orúkọ lọ́lẹ̀ ọlọ́kà. Ayé ló mú àgùntàn lọ́lẹ̀ ọlọ́kà. níbi Wọ́n ti pa màálù onílé dúníyàn. Sauti ayé ló ṣe àtọkùn rẹ̀ tó mú lọ síbẹ̀ mo fọ̀rẹ́ rẹ bẹ̀ hàn Ànábì Muhammad máa jẹ́ kó wá ayé ọ̀tẹ̀. Ọlọ́run kó wọn lẹ́gbàá ò tí wọ́n lù gan-an ẹni rí ẹ̀ tí ń bínú. Ó wá lẹ́gbàá tí wọ́n lù gànà. Ẹni rí ẹ̀ tí ń bínú. ẹni rí ẹ̀ tí ń bínú. Ẹni rí ẹ̀ tí ń Sauti bínú. bẹ́yà rí ẹ̀ tí ń bínú káwọn nítan yẹ wọ́n lè jìká. Ẹni rí ẹ̀ tí ń bínú. Ọlọ́run káwọn níta o. Yẹ wọ́n lè jìká. bẹ́yà rí ẹ̀ tí ń bínú. Káwọn níta lè jìká. Ẹni rí ẹ̀ tí ń bínú. àní káwọn nítan yẹ wọ́n lè jìká. Ẹni rí ẹ̀ tí ń bínú. Káwọn níta yẹ wọ́n lè jìká. Ẹni rí ẹ̀ tí ń bínú.
ọlọ́run kẹ́ wọn nìtàn yẹ wọ́n lè jìkà ẹni rí ẹ̀ tí ń bínú. káwọn níta yẹ wọ́n lè jìkà ẹni rí ẹ̀ tí ń bínú. ọlọ́run jẹ́ wọn lẹ́gbà tí wọ́n lù gànà. ẹni rí ẹ̀ tí ń bínú. káwọn lẹ́gbà tí wọ́n lù gànà ẹni rí ẹ̀ tí ń bínú. àní yọ̀sà àgbàkò tọmọtọmọ. yọ̀sà àgbàkò tọmọtọmọ. yọ̀sà àgbàkò tọmọtọmọ. yọ̀sà àgbàkò tọmọtọmọ. bẹ̀yàn pọ̀rí ẹ̀ sì bí ìbàjẹ́. yọ̀sà àgbàkò tọmọtọmọ. ẹni borí ẹ̀ sì bí ìbàjẹ́. yọ̀sà àgbàkò tọmọtọmọ. ẹni borí ẹ̀ sì bí ìbàjẹ́. yọ̀sà àgbàkò tọmọtọmọ. bẹ̀yàn pọ̀rí ẹ̀ sì bí ìbàjẹ́. yọ̀sà àgbàkò tọmọtọmọ. ẹni borí ẹ̀ sì bí ìbàjẹ́. yọ̀sà àgbàkò tọmọtọmọ. yọ̀sà àgbàkò parapapa 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 parapara parapapa parapara parapapa parapara parapapa. yọ̀sà àgbàkò tọmọtọmọ. yọ̀sà àgbàkò tọmọtọmọ. bẹ̀yàn pọ̀rí ẹ̀ sì bí ìbàjẹ́. yọ̀sà àgbàkò yé tọmọtọmọ. bẹ̀yàn pọ̀rí ẹ̀ ò sì bí ìbàjẹ́. yọ̀sà àgbàkò tọmọtọmọ. ẹni borí ẹ̀ sì bí Akéwàdé. ìbàjẹ́. yọ̀sà àgbàkò tọmọtọmọ. Allahu Akbar. Allah, Allah. Jokole. Sit down. Tọ́lọ̀ ní ọ̀sẹ̀. akọ́lé wá sí wa ní Allah. ìrọ̀lẹ́ yìí tọ́lọ́ ní ọ̀sẹ̀. Bàbá Mbàrígà, nígbà yín ló iṣẹ́ tẹ̀ ẹ̀rọ ọlọ́run ní jẹ́ yìí. náà ní ń jẹ́ yìí bàbá. Tí ẹ̀ náà ní sẹ̀nsẹ̀ o. bẹ́ẹ̀ni tọ́lọ́ ní ọ̀sẹ̀. Alájọ wa Sàwùtí Arẹwà. ó ní náà Mo fẹ́ kó wọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. sẹ́yìn Àbógun ọdún. naam tọ́ ti ń bá a bọ̀. Kò ní dáa fún yẹn láyé kọ́ mọ̀ ní ìtàkọ́. ọgbọ́n wo lọ fẹ́ dá sí i yọ kọ̀ tán lẹ̀. ìyọ̀jọ́ rí ọlọ́gbọ́n tàǹtí sàtọ́kọ. Àfa yìí. àránṣẹ́ ọlọ́wọ́n bá yín. Àmín. Àmín. Wa kullu jirahatin. وكل جراءة فلا دواء وكل جراءة فلا دواء وسوء الخلق ليس له دواء Ẹyọ kan tó wí náà. وسوء الخلق ليس له دواء. Alájọ Abdulaziz Sàwùtí Arẹwà. ó ní náà. Gbogbo ọgbẹ́ tó bá báyẹn láyé ológun. bàbá gún yẹn وكل جراءة Bàbá Mbàrígà. bẹ́ẹ̀yàn ládàá ológun. Bàbá gún yẹn lọ́bẹ̀ ológun. bá kékeré bá وكل tọ̀yàn جراءة Kọ́dà bí ejò bá sáyàn ológun. فلا دواء Bàbá yẹn ní bàbá tó wọn bá kú ológun. ológun bàbá. فلا دواء Bàbá sáyàn ládàá. ológun Ológun. bàbá. فلا دواء Bóyin bá táyàn àpòrò yín bẹ̀. ológun bàbá. فلا دواء Bí àkekèé bá táyàn àpòrò àkekèé ń bẹ̀. فلا دواء Gbogbo ọgbẹ́ ló ní tá a fi wò ó. bẹ́ẹ̀ni وسوء الخلق Àmọ́ wàá bú àgbákò wà. وسوء الخلق ìgbéraga. ìgbéra وسوء sálẹ̀. الخلق àìmọ́ nani ẹni kankan. وسوء الخلق kó wo yẹn kó ليس له دواء òun ológun yóò sọ ní kúrò ní وسوء ìlú. الخلق ليس له دواء. kó wo yẹn bí gbàtọ́ lọ ń kọ́sẹ̀ dá èèyàn sí àgbákò. ọ̀n kò wàlíyọ̀ ọlọ́run kan ní Abdulaziz. ọ̀n bá a jókòó. ẹja sọ̀rọ̀ ẹ̀ ká máa lọ. rahimahullahu ta'ala. ọlọ́run kọ́ kẹ́sì kó mu alálùbáríkẹ́. آمين. taqiyullahi hakikan. نعم. taqiyullahi hakikan. Hakikan. afa wàrà idu ọlọ́run ní tó àṣírí rẹ̀. Àmín. barikọ́lá fún mi lọ́dọ̀ ọlọ́run. àmín àmín. bàbá yìí bẹ̀rù ọlọ́run púpọ̀. ó bẹ̀rù ọlọ́run gan. wà lámúyúládì làhú wàlàdó. wọn ò bímọ fún orí bèlè. gbogbo ìyàwó ló tó lo gbogbo obìnrin gbó. wọn àbí wọn. wọ́n sì gbó sílé rẹ̀ wọn ò bímọ fún. Ó sì ní àsìkí. wọ́n lè kíyàn báríkà ni wọn wá kí ọkọ wọn. ìyálà yàlẹ. subhanallah. Alhaji Abdulaziz Sauty. gbogbo nǹkan lọ́lọ́run bùn. ń sọ̀kalẹ̀ wá síbò ó ti náà. dá a báwọn náà ọ̀hún tiẹ̀tiẹ̀ kọ́. ọ̀kan náà àwọn ọmọ ẹnìkan wá sáwá bàbá tí mo wá sáwá dọ̀ bàbá Mbàrígà. ọwọ́ asáwa anakumala ó ní náà ọmọ ní tọrọ fún ìyàwó mi ẹ dákun afa yìí ní òsì bí. kò sí bí nbí àwọn kan tí ma ṣe mistake nu. mistake wo ni. bọ́ọ̀ bá lọ ń wá lọ nǹkan lọ́dọ̀ àwọn afa wọn wà ní Kí ló fẹ́ tọ́- sáfà náà nílùú ẹ̀. ẹ, alẹ́ ní tí ọba da sọ fún ni tọrọ ẹ̀ tọrọ láwù. ẹ̀ la ṣebí bí tàwọn tọ́lọ́ wà aláfa ní kọ́ o. tọrọ aláfa kọ́ o
ẹ gbàgbé ni ìyàwó anabi Muhammad. sallallahu alayhi wa sallam. ok ẹyin sábà yóò bá anabi lẹ́yìn. sallallahu alayhi wa sallam. Khadija nìkan ló bí ọmọ mẹ́fà. bẹ́ẹ̀ni. kó tó wá fẹ́ anabi ẹ wo distance mi láàrin wọn àti anabi. bẹ́ẹ̀ni. ọdún mẹ́ẹ̀ẹ́dógún lè sàgbà anabi lọ́jọ́ eré. òun jọmọ 40 years. naam. anabi jọmọ 25 years. inshallah. ọwọ́ àti bímọ mẹ́ta fẹ́ nìkan ọ̀kan fẹ́ nìkan. my s4. ó tún wá jẹ́ olówó. bẹ́ẹ̀ni. ó tún wá jọ gàfà ní anabi wáṣẹ́wádọ̀ tiẹ̀ ni. ọwọ́ aṣẹ́wádùn ẹ̀ ní. bàbá sọ́dọ̀ kọ. afa àtọ́ga. àrùnsálọ̀ wọn bá yín. ọwọ́ àbí ọmọ mẹ́fà fà nẹ́bí. ẹ̀ ń tẹ́ ma pè ní. adélébọ̀. ń gbọ́ wá kú anabi yọ kókó bí a ń fẹ́ yàwó. ọlọ́run ló fẹ́ yàwó. tọrọ gbádùn ẹ̀ gan. ọ fẹ́ yàwó kọ́ra yọ pọ̀ díẹ̀ kọ́ra yọ pọ̀ díẹ̀. yọpọ̀ díẹ̀ níwọ̀n nìkan láti wọ́n ní wọ́n lọ́hùn. bọ́ọ̀ bá wa má sẹ́ wá pé ń fẹ́ bìn tí ó sì pọ̀. eba. ìfẹ́ nàbà ti jábàlẹ̀. tí alẹ́ dàlẹ́ mi náà wá tí ń wọ́jà fúnra mi. ọlọ́run lá fún ọ gbogbo yàwó anabi láti rí Sauda Aisha gbogbo yìí wọn Zainab anabi ní jábàlẹ̀ wọn. sallallahu alayhi wa sallam. síbẹ̀síbẹ̀ kọ̀sẹ́ ni ọgbọ́ pa nínú. wọ́n lè kíyàn baríka ni. subhanallah. wọ́n wá kí wọn. Maria talikibutiya tó bí ẹlẹ́ẹ̀keje wọ́n yẹ sànẹ́bí lálejò Mísírà ni. anabi nìkan. ó nìkan baba tí ń dákọ̀ yìí Waliyullah Abdulaziz ọwọ́ abẹ́rẹ́ ọlọ́run púpọ̀. ó bẹ̀rù ọlọ́run gan. arákùnrin kan wá sọ́wọ́sọ́ lọ rẹ̀ naam. ó lóun fẹ́ yàwó lọ́gbọ̀n ọdún kò bí. kò bí nǹkan kan. baba wa ní gbàhàntú yìí gbà. kí ni wọ́n sọ bó o gbàhàntú yìí máa lọlé. máa lọlé. àmọ́ rí i pé bíyàwó rẹ̀ báyìí lè mú ẹ gbọ́dọ̀ mọ́kọ̀ lóko. ẹ domi odò rú o. ìyá ọmọ lọ bàbá yìí pé padà pé wá wá. kọ́kọ́ lọ nílé bíyàwó rẹ̀ sí ọmọ ṣe nǹkan oṣù lọ́wọ́ ni ó ti parí láti jẹ ẹ̀fà. ó ti dá a báwọn epo tán nù jẹ́ríkà. bàbá wa délé. bàbá ni ma lọlé. ẹlẹ́dọ̀dọ̀ rú ọba ti mú wọn tó yìí tẹ́ ẹ̀dọ̀dọ̀ rú ni. ń délé ó pé ìyàwó rẹ̀ nsọ́nléwẹ̀ wọ́n jẹ lọ sinra ìyàwó ní baálé wẹ̀ ṣerú ẹ̀ rí dán. ọ bẹ̀rẹ̀ lálẹ́ yìí náà nù ẹ̀kan náà lèyàn bẹ̀rẹ̀ nǹkan. ọwọ́ abẹ́ nù wọ́n sinra tán bẹ́ẹ̀ni. gbọ́ hàntú ó sì mú ó di rúmúrúmúrúmú. lọ́ba eré ipá bá bẹ̀rẹ̀ lọ́ba di rúmú. lọ́ba mọ́kọ̀ lóko wọ́n domi rú fáwọn tí ó mú. ọlọ́run bá sáyé sí. bàbá wọ́n dáhùn. bàbá yọ wà ládùá méjì láyé kí làdúrà ti ń ṣe. kíkọ́ lọ́hùn jẹ́ ọmọ tí ń bẹnu ìyàwó mi yìí tó fún mi yìí tó fún mi. ìfọkùnrin lásìkò yìí. ìfọkùnrin lásìkò tí mo wà yìí o má mọ ọkùnrin wa. olóbìnrin ni ọba ń fún Allah. kí n fi lè dúpẹ́ ẹ̀san Allah. èyí tẹ̀ ń jọ ń ṣe pẹ̀lú ọmọ yìí ìfádàtí kàmí ń kàwá yìí lẹ́yìn. Allah. kai. bàbá ń dúpẹ́ pọ̀ bà wọ́n lójú jẹ́. bẹ́ẹ̀ni ọ̀tẹ̀ àwọn lójúmọ́lẹ̀. wọn náà dúró kí bàbá dúró tì ọ bí ọlọ́run rẹ̀. insha Allah. bẹ́ẹ̀ni. ẹ méjìlá dísáfọ̀ pẹ́. ẹ dìsáàbù ọpẹ́ kádúpẹ́ fẹ́yìn méjèèjì. àfọ àtọ́ga. àrùnsẹ́ ọlọ́wọ́n bá yín sí. àmín àmín. ó ní wọn lọ́hùn obìnrin ni kò ṣe é bọ́ ọba wa sọmọ mi lóbìn bàbá tó bá ń bẹ lọ́hùn yìí má pa o. má pa o má jẹ́ okú o. ìnínú bọ́ ọba wa pa ìṣe ọmọ ìjó sojú ẹ̀mí mi. yóò sojú ẹ̀mí mi bàbá sojú ẹ̀mí mi ntẹ̀yàn fi jọkùnrin má gbà lára ẹ̀ o. ọlọ́run o èyí fi dúpẹ́ fún wọ́n ọlọ́run dúpẹ́ fún Allah. ọlọ́run bá gbà ọgbàgbà. ìyá yóò bímọ obì lóbìn Allah. bàbá yìí wọ́n ń sàdúrà ọlọ́njọ́ dàgbà ọlọ́njọ́ dàgbà yóò tètè dàgbà kó ètè dàgbà. ọmọdọmọ bíi 20 years Ee. bàbá kì í kalẹ̀ wa. ìyá ni yọ yunifásitì bàbá ló ti parí yunifásitì rẹ̀ ti pa ìwé kíni. wo lè mọ́kọ wa lè mọ́kọ wa ló kù. ẹsẹ̀ ń kẹsà bàbá wa lè kú sẹ́yìn lè kún bí awọ Dákun Ọlọ́run, ọlọ́run dákun àìmọ̀wọ́ ara mo ṣe o. má jẹ́ owó ẹnì kankan kọ́dà má jẹ́ wọn ṣe sí bèlè tí ó dúró. bá ń dá padà wá bá mi kí bàbá ń tẹ́ ẹ bá rí ẹ fi mí ṣe. bó ti lọ ní Allah. ọjọ́ bọ́. bàbá rí lè kò ní í wù borí tọ̀hún kò ní wù. wá ìbíyọ náà ọ̀rọ̀ kọ ni ó ní mo rí ọlọ́run rí wọn á dà ó ní wàrà àwọn tó wù mí ni àwọn bí àwọn èso àwọn òun awọ́yọ̀. tẹ̀ rí kan ọjà làbí àjọ jímọ̀ yẹ̀kí ló ń pè ọ̀rọ̀ gidi ló ṣe bí jẹ́ kí ló kọ jáde. rẹ ọba lóun ní ìka tẹ́ḿpò. mo fẹ́ délé tán mo wá tó pàdé ṣé àwọn ẹnìkan, lílà wà kí ló mú lọ kó lílà jẹ pè ewé lọ́kọ lẹ́kọ̀ọ́. gidi. Ọlọ́run o ọ̀dà kàtíkè ó ní mo kàtíkè òkun pankéèkì ni bàbá ni mo tó fún ọ lóṣù kan sí. lẹ́kùn foundation sí àwọn ìbá tó lè bẹ lọ ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ kọ o ọlọ́run má jẹ́ ọ̀rọ̀ májọ kọ ọ̀rọ̀ kọ o. lọ́ba dé ní kúkúrú bá mi ẹ̀ ń tọ́ba wù yín ẹ fi mi fún Ẹ fi mí bàbá ni ṣe mo rẹ́ tọ́ba- nìkan Allah la ilaha illallah. bàbá ni mo rẹ́ nìkan mọ̀rẹ́ nìkan. ọlẹ́ ẹ̀ rí oníhe ẹ ti tọ́jú ẹ lẹ̀ ní nísìnyí mo rí ìsìn náà ni bó ti ń pò rí ulẹ̀ mímí lọ bẹ́ẹ̀. àmọ́ o ọlọ́mọ kínni ẹ̀ ń tọ̀ ń dàgbà ó
ológun. wọ́n rẹ̀ bá ń bi léèrè inú eléyìí àtọ́lọ́hún ta ló jura wọn lọ. Allah ọmọ tí wọ́n fi bẹ̀rù Ọlọ́run tọ́nu o. ẹ sábà ń bi léèrè sọ́sá bẹ̀rù Ọlọ́run. sọ bẹ̀rù Ọlọ́run. kọ́ra bí ò ló ń jẹ. kọ́sá bẹ̀rù Ọlọ́run. kọ́ra bí ò ní tọ́jú mi. àní kọ́sá bẹ̀rù Ọlọ́run. kọ́sá bẹ̀rù Ọlọ́run. Allah. La ilaha illallah. baba ni ma ká lọ. máa ká lọ ó ti yá ilé ọkọ yá náà nù. o di ilé àfa tọba bẹ̀lẹ̀ o. Allah. ọwọ́ amú ẹlẹ́yìn báyìí. alo salamu aleykum. aleykum salaam. ah baba ni ọmọ mi kọ́ yìí ó ní kí n sọ ọmọ yín. ọmọ yín kọ́. tèmi tí mo bí fúnra mi yọmọ wa jẹ́ ìyàwó yín látòní lọ. Allah. awali aago aago mélòó òjò ti dá. àti dàgbà. àti wẹ̀kulé máa gbogbo ọ̀pẹ́ yìí ní sí ti di bó ti rí. wa kullu ujratin fala dawahu. bẹ́ẹ̀ni. wa sul khulqi laysa lahu dawahu. I say like father like son. àwọn bàrígà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba mọ̀ bẹ́ẹ̀ tìrí tó kọ́sá wo sàwùtí. kọ́sá wo sàwùtí. àsẹ́yìn photostat yìí náà àsẹ́yìn lọ́jọ́. bẹ́ẹ̀ni ọ̀sọ̀rọ̀ bá ti rí bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹnu rẹ̀ rí. àsẹ́yìn lọ́jọ́. bẹ́ẹ̀ yẹn bá ròyìn inú fílà ni ó ti máa ń tí èbí. you will never lack in your life. àmín. àmín àmín. sàwùtí arẹwà. ó ní náà. tọ́lọ̀ ní ọ̀sẹ̀ tọ́lọ̀ ní ọ̀sẹ̀ yín sì ti ń sẹ́ báyìí o òní débẹ̀ takú sí ni. àmín. àfa yìí. àránṣẹ́ ọlọ́wọ́n bá yín sí. gbólóhùn tá a fà dé fi ń bọ́ sọ̀ lógún ọdún sẹ́yìn mọ́ràn létí o. lọ́fọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n ọ̀sẹ̀ ọwọ́ àṣẹ àbí ọ̀sẹ̀. baba wọ́n dáhùn oje. ọba yìí délé baba yìí. ọdún kan kò gbọ́ pa. ọdún méjì kò gbọ́ pa. lọ́mọ tí wọ́n wáyé dúpẹ́. káì. nígbà tí ó ṣe sà baba ìyàwó padà wá. baba irú hàntú tẹ ẹ fún wa. ẹ fóun náà. tá a fi róhun ẹ fóun náà baba la yìí fún ọ̀nà méjì lẹ́ẹ̀kan náà. káì. ìran kan náà nílò. káì. ìran rẹ tá a ti fún àtúgbọ̀rọ̀ fún ìran rẹ mọ́. àtúgbọ̀rọ̀ fún ìran rẹ mọ́. ọlọ́ ti dáa àbáyé bá lè kólé ọwọ́ asàrò lọ́tọ́ kò ní mọ bí ó ti bẹ̀ lọ́hùn yọ máa dọ̀bálẹ̀ yọ máa yí ọlọ́hun láàyè dàda masa bá fọ́nrán ma lọ́mọ láàyè dàda ní bá yí lérí àwọn ńgbà tí ọmọ ti ọ́ sá. Allah. La ilaha illallah. àfa yìí akramakumullah. àwọn bàrí kẹ́wọ́ kí mo tó yà sí yìí o ọ̀dà àbí ọ̀rẹ́ nìkan tó wá láti kú níyà yìí àgbàlagbà ni ìyàwó rẹ̀ wá ń tọ́jú ẹ̀ púpọ̀ ọjà ìyàwó rẹ̀ ká dàrú lẹ̀ kan náà ni. Allah ìgbà yìí. ìgbésẹ̀ wa pọ̀ ọwọ́ ni egbògbòjẹ yìí kú bẹ́ẹ̀ bá jáde sọ̀rọ̀ mi ọba ní jáde sọ̀rọ̀ rẹ̀ ńlọlọ nínú ilé balaji kàmọ́rù ńlọrin ilé balaji kàmọ́rù ńlọrin déédéé gbà tó wà lọrin ọjọ́ jàǹgbẹ́lajẹ́ gbà sísàárẹ̀. bàbá ni wọn pe ẹ bu èmi náà pọ̀ kìrìkìrì wílé fún mi ẹ bu èmi náà pọ̀. wọn mú bàbá lórí àlífà wa ní kí ló dé ọwọ́ sàlàyé àlífà ní kò lè tó bàbá ti rán wa kalẹ̀ sí i kẹ́ tó kú wọn lè ń bọ̀. yé wọ́n ti rí wọ́n rí ó ti dà wọ́n ní ká sọ fún yín kẹ́ fún ìyàwó yín kọ́ máa lọ fa ya Razaku ya Razaku bàbá ní ó ní mélòó wọ́n ní yìí tó lọ́n bá fún lágbà àmọ́ kọ́ máa jẹ́ pé yọ̀wọ́n fi sáyé sùn ni kọ́ra bó ṣe wákàtí kan. Allahu akbar. ó ló ti dà ńgbà tí bàbá èdè kó bàbá ti gbàgbé. ó ti gbàgbé ju àgbàlagbà. ọba kó ìyàwó rẹ̀. wọ́n gbà nǹkan dé. wọ́n gbà sírí dé láti lọrin. ó di lóru kí n tó fún wọn lóru lọ́ọ́ ma sa. òru ni ọba sá. ńgbà tó lóru ó ní kí ẹni ma sa wọ́n ní kọ́ ma sa yasari kú yasari kú. wa kullu ujratin fala dawahu. wa sul khulqi laysa lahu dawahu. àbá àtọ́gà. àrẹ̀sálọ́ wọn bá yín. ìyàwó bá jílò yọ ma sí yasari kú. yasari kú ọlọ́run bá fà ìbáríkà sí. Allah. àfà lọ́jà yìí bú rẹ̀ kẹwàá. àlùbáríkà wọ yasari kú. wọ́n ní bàbá mo ti sanwó mọ́kà yẹn lọ mọ́kà. lérí yasari kú. nígbà tí bàbá yìí darí mọ́kà ó ti parí ilé. Allah. ọ̀rọ̀ àmọ́tò kalẹ̀ di bàbá. tọ́tò yọ lérí yasari kú. Allah. kílẹ̀ kan lọ. mọ́tò yẹn pàdé bàbá wọ́n gé bàbá lórí tuntun ni. ọkọ ẹ̀. kẹ́nẹ́ ìwà ń bọ̀ háyà sí. ọ̀rẹ́ rẹ̀ bá lọ bá alájà sífáwù. èyí tó ń lò dákun. má wò mìíràn. ṣàánú èmi náà. bó o lórí ọkọ mi lọ lọrin ni. àṣírí Ìlọrin. wọ́n lọ bá gbà sí Ìlọrin wá ni. ǹjẹ́ kí n wọ́n fún ọ oníjẹ̀bi ọkọ mi náà ọba ní n fún ọ. ọba ní n fún ọ. ó sì tọ alájì wa ọ̀rẹ́ mi tí mo sọ ìtọ́ fẹ́ nù. lọ fún lè fún àṣírí ọ̀tá ń lọrin. ẹni tó fún òbí sáwọn. lè fún. lè fún. lọ́ba lè fẹ́lẹ̀ yẹn kọ́ mọ̀ lọ́sà yasari kú. ọkọ tiẹ̀ sí ní ìmámù Jamiu ni tó mọ kéwú dáadáa yàwó bá jí lóru yasari kú yasari ọkọ rò pé òun lálàá ni. kí la ní lé tó tó ń pe olè. ṣe
sẹ́ni ń gbòójì ó ní pé ìyàwó Yasari kò Ralia ń ṣàdúrà lọ́wọ́ Yasari kù ẹ má bàdúrà yìí jẹ́. Ralia Yasari kù. ó mo rò kẹ́ bẹ̀ yorùbá nàbí lọ́ọ̀ kan bẹ̀ wò ni. sallallahu alayhi wa sallam. Ralia ngbà tilẹ̀ mọ́ ayé mamu ẹ̀ ń wá àgbákò wàláyé ẹ̀ ń wá àgbákò òrùlé yìí bọ́ọ̀ ti jẹ́ ìmáàmù tó kí ló fún mi ní kí n máa sàrí. Yasari kú. mọ́ lè bọ́ ọ̀rọ̀ yóò fi Yasari kú sàlù mi ọdún tó kọ́ kí n máa sọ Yasari kú. Yasari kú yìí tọ̀ ń sà yìí ó lè ló ń pè ó lè mú o bí mi ò ti máa sànù Yasari kú Yasari ọkọ ni wò ó kò gbóntì ọba nẹ́mi ń wọkọ̀ ibi ó ti gba Yasari kú yìí ó mú un débẹ̀ ẹ bá dòun dilé ọ̀rẹ́ nga irú àdúrà ló fún ọ̀rẹ́ rẹ̀ Yasari kù ni àdúrà tó dáa. tá ń fún ọ ní baálé mi ọlọgbà ọdọ àwọn afa lọrin ọdọdọ baba kí ni àdúrà tẹ fún Yasari kù ni wọn ń gbẹ alájàgbà sí kòtò báyìí mú débẹ̀ alájàgbà tí wọn fi mẹsẹgì kalẹ̀ pé tí wọn máa sà ní Yasari kù ni wọn máa sà àwa yóò dọdọ ní tó fún yín abadọdọ àlífà ni baba tó wọn jẹ tó afẹsẹ kó alájàgbà kọ yìí sóbìnrin yẹn ń sọ alhamdulilayi kódà nǹkan pẹ́ la mú wa wọn bá gbé bùn wá fún baba tọ́ ń bá ní àníkún la ẹ dákun àdúrà tí ẹ fún baba lè mi ọ̀ràn tí màmá kò wí Yasari kù ni alifa ni ó sì sá oníbẹ̀ẹ́ ni ó sì jẹ́ oníbẹ̀ẹ́ ni ajẹ́pá nìyẹn pọ̀ fẹ́ sànú ìyàwó rẹ̀ lọ́rùn wò. Allah tọrọ ń lọ sẹmọ la yàrá sáku lè mi fún ọ ó délé ọkọ síwèé nígbà wọn délé ntọ ń sá o mistake ni o yàrá sáku lọ́wọ́ máa sa ìyàwó nísẹ́rí yàrá sáku kò ní jẹ́ mi lọ́wọ́ lọ́jọ́ kọ́lọ́ wọn pààrọ̀ ẹ̀kẹ́ tó délé Yasari kù níyàwó ń sàdò ní sìn jẹ́ yẹn. wa kullu ujirati fala adawa wasul khulqi laysa lahu dawa. baba Bariga arákùnrin yìí wọn yí lẹ́yìn lẹ̀kùn Ọlọ́run bá gbàdúrà ọmọ rẹ̀ kò mọ sùn náà jẹ tọ́tò rí Ọlọ́run lọ́ba lóyún ọkùn sáta kò bímọ ọdún kan kò rí bí ọdún kan àbọ̀ kò rí bí wọ́n tó lè bá baba ó ń yàwó yìí màtí pọ́dún kan àbọ̀ baba ní bẹ́ẹ̀ ni yóò padà sọ ìbáná lódì bẹ́ẹ̀ máa lọ ẹ baba má tó lè yí lẹ́yìn lẹ̀kùn odijọ́ tí ìyàwó sọ̀kalẹ̀ ó lè wọ́n lọ síbítù baba ní ẹ má dá lóhùn ẹ bá ń gbé lọ síbítù wọ́n gbé ìyàwó yẹn àwọn ẹbí ti di àgbákò wọ́n dà ń pọ̀ lọ gbóyún wá ta torí baba yìí lówó wọ́n àti baba rẹ̀ fẹ́ jogún baba yìí ni àwọn obìnrin mẹ́jọ ló ti lò kú tí wọn bí nkankan àwọn àlọ́ ọ̀dọ́ pẹ́sì ń tọ́ gbóyún wá wọ́n sá obìnrin ilé mọ́ wọ́n wá lọ tilẹ̀kùn mọ́ ẹ̀ ń pè ó tọrọ bí kú ní àyè. kú ní ìbọn bá kú gbé kó kú. Ọlọ́run bá gbàdúrà rẹ̀ lọ́ba bíbí ìjì ọkùnrin la méjèèjì. tọ́lọ́wọ́n ọ̀sẹ̀. baba Bariga ó bí tán ọba lọ sọ fún baba lókè ẹ bá rí ká o ìyàwó yìí bímọ baba bá ń délẹ̀ kí ló bí wọ́n ní bèjì ọkùnrin èmi náà alhamdu lillah alhamdu lillah alhamdu lillah wàfà wàsà kàtà wàmàtà. ó ṣubú lulẹ̀ ló bá kú. baba ṣubú lẹ̀ ó sì kú. tọ́tò rí Ọlọ́run. àwọn ẹbí wa dìde lẹ̀. tọ́ àwí. òmùwẹ̀ lóde baba ọkọ rẹ̀ tún ọba àlè wọlé ọ̀pọ̀kọ. wọn bá kọ́ ọmọ méjì lé lọ́wọ́ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀. ọ̀yà kọ́dà má dúró wẹ̀ ní. èkejì ọmọ wọn gbé kọ́ Ọlọ́run wọn wá lè síta bẹ́ẹ̀ wọn gbẹ́sẹ̀ lé dúkìá ọwọ́ lọ́nu ahéré bíi tí baba ń dáko sí ahéré nbẹ ló ti wá lè wẹ̀ mọ́ àwọn nǹkan kí n máa lọlé Ọlọ́run ní jẹ́ Ọlọ́run ní jẹ́ o kí n gbọ́ máa lọlé bàbá mi. ó lè dálé mọ́sú. ó níbi tí mo wà yí ilé ọkọ mi mọ wa ọkọ mi ló níyà yìí ahéré yìí. ń tọ́jú ọmọ mbẹ ajá rẹ wa ìyá ìyá wa ló lè gbàrú kí n máa sọ tiẹ̀ tọ́ba ti wá pa sílẹ̀ kan yóò mú sísì yìí sànú ẹni tí ò ní. yóò wá mú sísì yóò ra búrẹ́dì méjì aláwọ̀ ọmọ mi lónìí ọwọ́ adijọ́ kan wọ́n pàdé ẹ̀ lọ́jà tọ́kàn àbèjì wa àwọn fábílì bá rí
sẹ́pẹ́ kò kú ẹja wà lọ́bi ọmọ rẹ̀ kú wọ́n wá tírèsì lọ́bi tó wà wọ́n tọ pinpin ẹ̀ débi tí ń gbé ìyá yín ní ń gbé ó ti da wọ́n wá plan lórí ó ti ẹ̀ lóru ajáre wa nígbà tó lọ tán tó ń lo kwaaru táwọn ọmọ ti sùn wọ́n bá wánú ahéré gbogbo ọ̀nà ibi tí wọ́n gbà jáde wọ́n kó nǹkan kí nǹkan wọ́n débẹ̀ di wọ́n wá fi petrol flint gbogbo àtàwọn ọmọ ilé kókó tẹ́lẹ̀ wọ́n wá sáná sí la ilaha illallah ọmọ kíní kejì wọ́n sì jóná tán yányá tí wọ́n sẹ́kù la ilaha illallah. ìyá yìí wá ra búrẹ́dì méjì ń bọ̀ wá ni wọ́n ń kọrin búrẹ́dì táyé búrẹ́dì kẹ́hìndé lọ́ba rẹ̀ búrẹ́dì fi táyé búrẹ́dì kẹ́hìndé títí ó débi lè rè báyìí ọkàn yìí fi ń tẹnẹmọ́lẹ̀ kọ̀mọ́kọ́ ń àbọ̀dọ̀ tẹnẹ mi kọ́ ni la ilaha illallah. ajáre wa baba ìyá yìí ń tẹnẹmọ́lẹ̀ kọ̀mọ́kọ́ ń tẹnẹ abiyamọ o abiyamọ o ń tẹ iná mọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń jóná kọ̀sìkàsí kọ̀mọ́kọ́ ń ẹsẹ̀ ń jóná. ọlọ́run o la ilaha illallah. ọwọ́ débi tó tẹ àwọn ọmọ sí. ọbẹ̀ eru wọn bẹ̀ ọlọ́run o búrẹ́dì táyé ńgbà tí ó afa búrẹ́dì kẹ́hìndé ọwọ́ gbójú ẹ̀ sókè báyìí ọwọ́ pè ọlọ́run lódì Káì. ó ní wọn lọ́hùn mo ṣe wàhálà tó ní o sì dánù jẹ́ lérí kọ́mọ́dà báyìí èyí jẹjẹkújẹ èyí rìnrìnkùnrin èyí sọ̀sọ̀kùsọ̀ èyí lòdekòde èyí ìbẹ̀rù rẹ mọ́ wa ọwọ́ pa àwọn ọmọ méjèèjì lẹ́ẹ̀kan náà ìwọ ló ṣe o ìwọ ni o jẹ́ àmọ́ wa gbọ́ dáadáa ìwọ lọ́hùn ìbí ọba wà fara rẹ̀ hàn mínísì kí n rí ọ kọ́ wa jẹ búrẹ́dì kíní kọ́ jẹ kejì káì. búrẹ́dì lọ́jọ́ pa wọ́n wa kullu ujirati mọ̀mọ́ kí búrẹ́dì lọ́fẹ́ jẹ tó fi pa wọ́n wá jẹ. fala dawa'u wasul khulqi bẹ́ẹ̀ ni laysa lahu dawa'u. Allahu akbar. Allah ya ajaban linnasi wa kullu jirahatin. wa kullu jira'atin fala dawa'u All right. wasul khulqi bẹ́ẹ̀ ni laysa lahu dawa'u. sẹ́ẹ̀rì ń gbọ́ ní dẹ̀kan ìbẹ̀rù ọlọ́run sọ̀kalẹ̀ sí i la ó ní wọ́n ọlọ́run ìwọ ọlọ́run o wọ́n á péjọ tí mo ti fẹ́ ọkọ mi ètò àṣírí rẹ̀ rí n ò tú àṣírí ẹ̀ rí kò sí ní tó orí tí mo ó jó tó torí ìjẹ́ nìkan mọ̀ kò fún mi rárá ìjẹ́ wọn jẹ́ nìkan mọ̀ nìkan gbọ́ èmi ọkọ mi ò sì jà kọ́ ọmọ bú mi kí n fún un lésì rí ìyá tó máa bẹ̀ n ni ò kíbò sílé eléríri wọn pàǹtàn bu wọn sọ̀rọ̀ burúkú sí ọba dùn mọ́ wọ ọlọ́run àwọn méjì bá ń jí wọn kọ́dà má bá jẹ bẹ́rẹ̀ ìdánkọ́ sí ma lọ́dọ̀ wọ ọlọ́run àmọ́ kálẹ̀ mi ọ̀sán máa jẹ búrẹ́dì yìí kí wàhálà mi ò ní má dànù kí n má ké torí ọmọ mi ṣe é Allah bí ọba wa rí bẹ́ẹ̀ o tọ́ ajẹ́ pé mi náà lálẹ́ kí a mọ̀ lónìí Allahu akbar arábìnrin ìwé bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí i bọ́bá dìgbà mi bàbá ilẹ̀ kí sùn ló padà ṣẹlẹ̀ sáwọn ọmọ náà tọ́ba dìgbà mí ayé máa gbé. wa kullu ujirati Baba- fala dawa'u baba Bariga wasul khulqi mo lójú àwẹ̀ ní laysa lahu dawa'u n bí àṣẹ ti wá lágbá wasul khulqi laysa lahu dawa'u. sàwọ́tí àrẹwà sọ gbọ́ mi ti torí ọgbọ̀rọ̀ mọ́ kọ́ lórí ọgbọ̀rọ̀ mọ́ fi kọrin assignment mo fún ọ nù njọ káyọ̀ tí bá jáde ń gbọ́ yín wà máàkì assignment yín máàkì pípa rẹ̀ wa kullu jirahatin ẹ bá yorùbá ní Muhammad ẹ bá yorùbá nàbì dáadáa. sallallahu alayhi wa sallam. afa tó ga bàbá ìyá ìwí bẹ́ẹ̀ ìyá ìwí bẹ́ẹ̀ ìyá ìwí bẹ́ẹ̀ ọlọ́run bá pé Jìbìrìlù ọba pé ìrẹ́ Jìbìrìlù ó ní náà ìyá yìí dá mi wò ní Kai. ọ dá mi wò nù àdánwò dénú gbogbo tó fi bẹ̀ mí pátá lọ wọlé lọ́dọ̀ mi ọ wọlé La ilaha ọ wọlé illallah. kọ̀tà sírí ọkọ ẹ̀ rí ọ wọlé Kai. kò sẹ́gbẹ̀ lọ́kọ ẹ̀ rí ọ wọlé Kai. ọkọ rẹ̀ ń bu kò fún un lẹ́sì rí ọ wọlé Kai. kọ̀ ọ́ bá ń tó àṣírí ẹnìkan rí ọ wọlé Kai. ìwà jẹ́ bí mi ọlọ́run ti tó èmi náà wà jẹ́ ẹ̀ fún. Allah gbogbo àwọn tó dín tẹ́ni lérí bàbá ní àtọmọ tán ní kò ní lẹ́yìn èyí jẹ́ ká mọ̀ pé tèmi ọlọ́run ní ọ̀sẹ̀ tọ́tò Allah. ọlọ́run tọ́lọ́ ní ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run bá pàjẹ́ ìlú lásẹ̀ ọ̀yà sọ̀kalẹ̀ yíra padà wá dé yẹn lẹ́ẹ̀kan náà Allah lọ́ba dé yẹn lọ́ba dé ẹ arábìnrin ẹ lẹ́ o ó ní náà kọ̀mọ̀kẹ́ màlẹ́kọ̀ lọ́ni Allahu ẹ akbar lẹ́ o ní ẹ ṣeun ẹ ṣeun ọ̀dà ló ń gbọ́n ẹ ṣe ṣé o ṣe ó ní kò sí Kò sí nǹkan nǹkan, tá kan ń pè èmi ní- ọlọ́run jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ gbọ́dọ̀ rẹ̀ ìfilà èmi ọlọ́run ṣe fàájì lọ́wọ́ ni kò sí nǹkan kan. àjọ ń sọ̀rọ̀ lọ́wọ́ sáwọn ń dáná ni ọlọ́dà bẹ́ẹ̀ ọlọ́run ní kí n sọ fún ọ ìwọ fúnra rẹ pé àwọn ọmọ rẹ kì wọ́n bò tí kì wọ́n kì wọ́n bò tí kì kó o wọ́n ti kì wọ́n ìyá ìbánidọ́dà ẹ̀yin èjì rẹ
wẹ́niwẹ́ni lójú orogún. èjì wọ̀rọ̀ lójú yẹ. All right. ọmọ yàlẹ́ aláṣọ. Yes. èjì rẹ̀ lọ bá alákìsà. Ẹhẹ́n. ọ̀sán alákìsà ló ń gba aṣọ. Yes. bùnmi kí n bọ́ ọ̀rẹ́lé. All right. sinmi kí n padà lẹ́yìn yẹ. Yes. olówó ń wa kòrí bí. Yes. aláṣọ ń wa kòrí pọ̀n. All right. ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́. ọ̀fẹsẹ̀ méjì bẹ́ sílẹ̀ alákìsà. All right. yẹn náà fi ń pon níbejì. Okay. ọmọ arágbèjì olóhùn méjì. All right. omi sàkọ lórí yàrá. kan bọ́ọ̀lù lẹ̀ ókù kan. Okay. òwòrè ẹ bá mi rà. Eh. ẹ̀kọ́ mi àjẹríre. All right. mọ́mọ́ yẹn ọ̀rẹ́ ẹ̀kọ́ àkàrà ẹ̀gúsí eléèlò. All right. àsìkí àgbàdo. Bẹ́ẹ̀ni. olóko ògbówó. All right. ọ̀lọ́wọ́n ògbéèlò. mo gbé dé omi agérésé. òwòrè ẹja tútù. Okay. sallallahu alaihi wasallam. وكل أجرات فلا دواء وسوء الخلق ليس له دواء وسوء الخلق ليس له دواء. ẹ dákun gbogbo èyí tí mo kọjú sí ẹ sábà yorùbá níbi ilé kan tí. sallallahu alaihi wasallam. nísọ̀kalẹ̀ mi. nísọ̀kalẹ̀ bàbá ká dáfírì yòókù kọ́tán bẹ́ẹ̀. àfa yá yìí kì wọ́n tán kì wọ́n tán. ó kì wọ́n tán. ọlọ́ni ọ̀yà pè wọ́n. pè wọ́n bò tí pè nítorí wọ́n. ọ̀fẹ́ fún wọn fi lọ wọn. Allah. lọ́ba ni táyé lolú ọmọ mi. ǹdẹ. wá gba búrẹ́dì rẹ. wá gba búrẹ́dì tí mo rà wá ń torí torí rẹ̀. náà mi ṣe wàhálà lọ. Allah. ọmọ kẹ́hìndé èjì rẹ. ìwọ náà dìde. wá gba búrẹ́dì tìyẹn náà Má torí jẹ́ mi ṣe wàhálà lómi lọ. torí yín mi ṣe wàhálà ìwọ ló ní. lẹ́ẹ̀kan náà gbà tí ń kì wọ́n lọ́wọ́ tí ń kì wọ́n lọ́wọ́ ọlọ́run ti dá ara wọn padà sí bó ti wà. الله Allahu akbar. الله àfa yìí nígbà tó pé ẹnì kí ni tó gbẹ ẹnì kejì ọba wúkọ Allah. tó tó rí ọlọ́run tọ́lọ́run ọ̀sẹ̀ bàbá. àwọn méjì bá nílẹ̀ kan náà. ọ̀sẹ̀ lérí wọn. àfa Baba. níbi tíra tá a ti ka ìtàn ni àfa yìí Baba. àwọn máa ń padà dàgbà ìkan jọba ìkan jẹ gómìnà nílùú wa. Allahu akbar. وكل أجرات Sauti tẹ tí ọmọ akọrin tẹ ní ma pé ẹnìkan kọrin ẹni lánàá mọ̀. òun la yé ń fowó wá kìló ni. ó ní o. وكل أجرات èrò lé bí wọ́n ti bí ọ tọ́lọ́ ní dọ́mọ tọ́lọ́ ń mọ̀ sí. ọlọ́run mọ̀ sẹ́ńbẹ̀. وكل أجرات ilé ìyá tán ti bí ọ wọ́n lò ní wọ́n lò ní dọ́mọ dọ́mọ. tọ́lọ́ ń mọ̀ sí. Wọ́n mọ̀ وكل أجرات فلا دواء àwọn tó lé ọnú yín tó máa ń tọ́ jẹ tán ti fẹ́ Wọ́n kọ́ dẹni ọmọ wọ́n yín nága tó wọ́ rí lónìí. ọ̀pá tọ́lọ́ ń mọ̀ sí. Ọmọ وكل أجرات Sauti oko ní ti local odi state Odi oko state, state odi federal. oko federal odi national ọwọ́ di worldwide tọ́lọ́ ń mọ̀ sí. وكل أجرات فلا دواء bẹ́ẹ̀ni وسوء الخلق ليس له دواء Ọlọ́run o. وسوء الخلق ليس له دواء. mo fi sọ pé sáyẹnsì ọ̀rọ̀ mi àmín. sáyẹnsì ọ̀rọ̀ mi Olúwa o. ọba tọ́lá ṣe lọ́dọ̀ ṣe sáyẹnsì ọ̀rọ̀ mi. sáyẹ̀nsì ọ̀rọ̀ mi sáyẹ̀nsì ọ̀rọ̀ mi Sauti sáyẹ̀nsì ọ̀rọ̀ mi sáyẹ̀nsì ọ̀rọ̀ mi ọba tó láṣẹ dọ̀dọ̀ sáyẹ̀nsì ọ̀rọ̀ mi. bẹ́gbẹ́ mi bá ń kọ́lé jẹ́ nǹkan tèmi bẹ́gbẹ́ mi bá ń lówó jẹ́ ní tèmi bẹ́gbẹ́ mi bá ń gbọ́ ọmọ jó jẹ̀bi tèmi bẹ́gbẹ́ mi bá ń lọ Mákà jẹ́ ń lọ tèmi bẹ́gbẹ́ mi bá ń gun mọ́tò. jẹ́ tèmi Ha! Ọba tọ́lá ṣe lọ́dọ̀ ṣe sáyẹ̀nsì ọ̀rọ̀ mi. sáyẹ̀nsì ọ̀rọ̀ mi sáyẹ̀nsì ọ̀rọ̀ mi All right. sáyẹ̀nsì ọ̀rọ̀ mi sáyẹ̀nsì ọ̀rọ̀ mi ọba tó láṣẹ dọ̀dọ̀ sáyẹ̀nsì ọ̀rọ̀ mi. Yọ̀fọ̀ mọ́ rẹ̀ di. Yọ̀fọ̀ mọ́ rẹ̀ di. Yọ̀fọ̀ mọ́ rẹ̀ di o. Yọ̀fọ̀ mọ́ rẹ̀ di. Gbogbo ẹni bá ro kúrò ẹ̀ yọ̀fọ̀ mọ́ rẹ̀ di. Ha! Gbogbo ẹni bá ro kúrò ẹ̀. Torí pé Sauti èkúté àtolóńgbò pàdé ní yàrá. Èkúté àtolóńgbò pàdé ní yàrá. ọ̀dájú ọ̀kan ni yóò bá yẹlẹ̀ lọ yóò sì kẹ́ nìkan. ẹ ṣe
gbogbo islamic artist jasakumla ọdúnpẹ́ bẹ̀rẹ̀ látòrí rúkàyà àti àdùkẹ́ alábísí rúkàyà gawat twin sister mi ò ṣe twin sister mi nù àdùkẹ́ alábísí rúkàyà mà ní o ṣeun dísì okorodu bàbá àtúndì o ṣe o olólùfẹ́ àṣìṣe Abíọ́dún ọlọ́mọdá ọlọ́run tó yìn kò ṣe dísì ibi táwa yìí police college Babátúndé olólùfẹ́ àṣìṣe mà ní ẹ ṣeun. gbẹ̀mí sókè olólùfẹ́ wà ní àfijọ́ olórin yìí sí làwọn àdúpẹ́. Omonia Aishatu Ajike Ajigaro Omonia Aisha Ashabimi Isainobu Awugo Odirimi Amadu Arule Omologo Lukayasu Oshe Arunpe Lukayasu Oshe South Arewa fans love làwọn àpò àdúpẹ́ second annual Ramadan lecture tá a ṣe lọ́dọọdún ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀rírò tó pọ̀ bí omi ẹṣẹ́ o mi ò mọ we lead and others follow lẹ́ni àwọn branch ìsìn wa ó ti pé 42 ó ti pé 42 mo dúpẹ́ ṣe o gbogbo àwọn ọmọ yín pátápátá láyé máa máa pèsè àdúrà mi nìyẹn fún gbogbo wa. Alhaji wa ṣí Muhammadu Shafau. Alhaji àrẹ àgbọ̀nrín náà dé o ẹ wá bá mi jó. Ó yá owó àdúrà mi ẹ máa bá mu 5,000 lówó àdúrà mi báwọn. Elórí 20,000 naira ẹgbẹ́ náà tóbi. Alhaji please 10,000 dẹ̀. Alhaji àrẹ àgbọ̀nrín náà dé o ẹ wá bá mi jó. Ijó ẹ̀sìn ni àjọdánù kọ́ àjọgbá aládá. Ẹ wá bá mi jó. Ẹ sọ̀pọ̀tì ìyá sílẹ̀ ní. Ijó ẹ̀sìn ni àjọdánù kọ́ àjọgbá aládá. Aṣèwò sanu ṣèwò mi ṣèwò Usman. Mo fásirù àgbà fún lọ́rin lábọ̀ ìbásọ̀ ní ṣèwò. Ẹ ṣeun. Nínú àwọn tí máa consult ni tí bá fẹ́ ṣeré tí nǹkan bá rú mi lójú àwọn ní mo máa ń pè ẹ ṣàlàyé eléyìí fún mi àfá mi ni àwọn àfá mi nínú ilé àmìlà wà ní ẹ̀jú lẹ́kì má dá fọ́tò sílẹ̀ owó nọ́nà kò fẹ́ rọ́ọ̀fù àgbo nìyẹn àmìlà níbẹ̀ ẹ̀jú lẹ́kì kí bòmù máa yẹ ẹlẹ́jẹ̀ ká o bá dojú eré a kì í dárú ẹ láàyè o bá dojú eré àmìlà ẹsẹ̀ ẹsẹ̀ mi níbẹ̀ ẹ̀jú lẹ́kì ẹkú palẹ̀mọ́ òkú ya wọn tó bọ́ lọ́rùn wọn á bọ̀ wá ṣeré. ìfẹ́ náà fi ń sàn fẹ́ ṣòǹgbọ́ àmìrà mi níbẹ̀ ìjú lẹ́kì South Arewa fans club. kí bòmù máa yẹ lẹ́yìn ká o tá a bá dágbére a kì í gbàrú ẹ láàyè o bá dojú eré àpọ̀jọpọ̀ tó sì létò ní àpò ẹ̀sìn tó sì létò ní òun tẹ̀sìn kan rárá. ọjà Màlíkì Bílíkì alágàwòrán mi ọ̀rẹ́ àmìrà. Alhaji Agunbi Adé ọkọ àmìrà mi níbẹ̀ ìjú lẹ́kì. Alhaji Prince Abdulgani mi Agunbi Adé ọkọ àmìrà ní sàlẹ̀yẹn níbẹ̀ ìjú lẹ́kì. ẹ bá máa tọ́jú Alhaji Ìṣílẹ̀ Ṣìfà mi Agunbi Adé àti Prince Gani mi Agunbi Adé àtàlàjì Sulaimon mi ẹ bá ń kí ààrẹ. Eba
ẹlòlò àlòdùn fáwọn olólùfẹ́ ọ̀kan jọgbà ládá. ẹ wá bá mi jó. àjọ dáhùn kọ́ ọ. mo níbẹ̀ ṣe ń kéwú. àwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ sí. bẹ̀ ṣe ń kéwú. àwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ sí. àkúnbí adébẹ̀ ṣe ń kéwú. àwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ sí. alájà rẹ̀ wá ìṣàlàyé rẹ̀. Professor Emeritus ìṣàlàyé rẹ̀. àfúnsà ò ti lówó ó ti dárúkọ wá. èmi tí fún onílẹ̀ o ó ti dárúkọ wá. alájà àjọkẹ́ adé o. ẹṣẹ́ àjọkẹ́ adé alájà mi ànáwó àfẹ́ wọn sọ́wọ́ mi ìsàlẹ̀ ọmọ orílẹ̀-èdè sí. orí tó ká alájà mi ò ṣe. orí tó ká tó píríntì tó gbàfẹ́ ṣeun olólùfẹ́ mi sàlámì àgbọ̀dún. orí tó ká bẹ́ẹ̀ ṣe ń kéwòn. lọ́wọ́ wọn kọ́ wọ́n sí. alájì ṣe ilé bẹ́ẹ̀ ṣe ń kéwòn. lọ́wọ́ wọn kọ́ wọ́n sí. Kẹ́hìndé Jẹ̀bú bẹ́ẹ̀ ṣe ń kéwòn. lọ́wọ́ wọn kọ́ wọ́n sí. ọlọ́mọdé máa bọ̀ lọ́dọ̀ mi jọ máa bọ̀ yóò jẹ́ pé owó kéré. Sílé Jẹ̀bú olólùfẹ́ mi ṣe. Alájí Sílé ṣàbá mi Àkúnbíadé. lọ́gán bọ̀ ṣàlílẹ̀ tiwọn Àkúnbíadé Sílé ṣì ń fáwọn mi. ọkọ̀ bọ́lá nọ́ọ̀sì mi báńkì. òṣèbalógun SAF ní Kétu. mo ṣì bọ̀ mú kí Sílé ṣì fáwọn mi lọ́wọ́lọ́wọ́. ọkọ̀ bọ́lá nọ́ọ̀sì mi ṣeun. olólùfẹ́ àṣìṣe ní ìbí ọdún. ọkọ̀ bọ́lá nọ́ọ̀sì náwó. olólùfẹ́ ajíárẹ́ àbí ọdún. Sílé ṣì fáwọn ẹ̀ ṣeun. alájì Sílé ṣì fáwọn ẹ̀ ṣeun. ọkọ̀ bọ́lá nọ́ọ̀sì mi yẹ kí. Àkúnbíadé ń bẹ lọ́dọ̀ mi tó náwó. ìnáwó ní sanwó ẹ̀ ò ṣeun Àkúnbíadé. balógun SAF ní Kétu. olólùfẹ́ Azeez ní Ìjẹ̀bú. ọlọ́mọdé àbọ̀ lọ́dọ̀ mi jọ mọ́kọ́. ẹlẹ́ṣin olólùfẹ́ mi ṣe. Alájì Mútíù Ìṣọ̀lá. Alájì Mútíù Ìṣọ̀lá. ẹlẹ́ṣin olólùfẹ́ mi máa retí. ọwọ́ mi nínú rẹ́kọ̀dù mi ẹlẹ́ṣin. wọ́n ti ló ń fẹ́ràn mi gan ni. àròjù owó kì í ṣẹ̀ṣọ́ lórí wa. tó bá lè náwó tó òrówó gbé wá ságbo Arẹwà bí ọdún. kò lè rọ́wọ́ gbàrà kò lè rí ọwọ́ gbàrà gbọ́ Arẹwà Saoty. ọmọ Sálímù bòdò ọmọ nílẹ̀ náà ni o. ó yá 50 by 120 120. mo ti 50 by 120 120. ẹlẹ́ṣin Ìṣọ̀lá ọmọ onílẹ̀ o 120. ẹlẹ́ṣin Ìṣọ̀lá ọmọ onílẹ̀ 120. èèyàn mi ṣọ́nà mi arówó kọ́lá lọ́gọ́ngàn 120. ọkọ̀ wa Aisha rówó kọ́lá lọ́gọ́ngàn. ẹlẹ́ṣin ó ṣe Alájì Mútíù Mútíù. ẹlẹ́ṣin Ìṣọ̀lá Mútíù ó ṣeun. àwọn onímí kò jẹ́ bí ẹni Alájì Wàsíù. ilé ọlọ́mọdá làwá wà. àwọn onímí kò jẹ́ bí ẹni Alájì Wàsíù. mo fẹ́ ju bó ṣe fẹ́ràn mi ọmọ àbẹ̀bí.
yegede àwòjá lẹ́yìn mo ti ró lólùfẹ́ mi nílé ẹ̀ka o ọlọ́mọdá ṣóun làwà wá o. alájú wá sí omi ọlọ́mọdá ọmọ àbẹ̀bí mo ró lólùfẹ́ mi. Àjàó àgbè wá sí omi o. Àjàó àgbè wá sí mi ọmọ ogun jàlá ọmọ dọ́dọ̀ ọba ní kí n tóró mi gbọ́jú o àgbà ikọ̀ yóò á sí mi kí n jẹ́ òkèsè o àgúnmu ni wọ́n fi ń ṣe àjò àsìn o ọmọdé kì í sọ lámìlẹ̀ ń gbẹ ilé ẹ̀ làwà wá o. alájò àsìn mi ọlọ́mọdá ọmọ àbẹ̀bí o mo rí olólùfẹ́ mi nílé ẹ̀ka o. Àròjù owó kì í ṣẹ́ṣọ́ o. Thank you. Àròjù owó kì í ṣẹ́ṣọ́ nílàgbò àrẹwà. Èló lẹ́nà tẹ́tí ń pòṣe ò tójú ti kòrò. Ọlọ́mọdá aná millions pẹ̀lú ọ̀yàyà. Tẹ́rìntẹ́rì ló fi ń ná o lágbo àrẹwà. Ojoojúmọ́ lówó ń pọ̀ sí bàbá Yínkẹ́. President Container Owner Association kò. Ẹnìkan ò lè mú nǹkan tó Alájí Arẹwà lọ́dọ̀ tó yẹn wá sí omi ẹni fẹ́ni làáfẹ́ o èmi náà ó sì máa ń ṣe tìyẹn nílé ẹ̀ làwọ̀.